ó pé ó yá ọjọ́ kan bọ́ta lọ bá Ọlọ́run kí a gbìyànjú láti ṣe rere kó ìgbàtà bá fẹ́ lọ bá Ọlọ́run ká lè bọ́ Ọlọ́run pẹ̀lú ojú rere ọ̀dọ̀ ẹni kọ̀ọ̀kan wa káwa máa páyà Ọlọ́run yìí lórí gbogbo àdáwọlé wa bàbá wà nílé ìbẹ̀rù Ọlọ́run bá wà ń ta ìbẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run sí gbogbo nǹkan ká mọ̀ pé báyìí orí in tí ó kù wá kù lọ́dọ̀ Ọlọ́run náà nípa ayọ̀ náà ọba yìí òun ló yí kí ẹ̀yàn sáàsì yọrí ẹn bá ti páyọ̀ Ọlọ́run yóò máa fura máa yóò sì máa sọ gbogbo nǹkan tí bá ń ṣe ẹ̀rì ní àwa tí a bá máa ń jí lọ á rí wípé ọmọ wa tí wọ́n ṣe jáàmù lọ́dún yìí a rí wípé àwọn mistake kan ṣẹlẹ̀ látara wípé sístẹ́mù tí wọ́n lò láti ṣe jáàmù ó ní problem tó wá sí wípé ìtí ò dé ní 157 centers ó ní problem kò mú result ẹ kí wọ́n mú jáde ń bẹ̀ wọ́n wá dictate pé kọmpútà tí wọ́n fi computerize ẹ̀yẹn ni ó ní problem ló sí pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn ní result lórí jáàmù tí wọ́n ṣe lọ ó di ariwo ṣùgbọ́n ẹbí ẹni tí wọ́n fi sí di jáàmù yìí Professor Isiaku Olóyèdé táàfi mọ́ mọ̀ pé àwa mùsùlùmí kò sẹ́ni tó jọ wá ọlọ́ni kuntum khayra ummah ẹlẹ́dájú níjọ ukhrijat nas tàgbìrì sáwọn èké sí pọ́lọ́ nǹkan sọ pé àmọ́ máa ń sọ tí a bá wo bí òṣèlú dáǹsì lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe wọ́ọ̀sì tó yìí tá a bá rí mùsùlùmí gidi tí a bá fún nípò ara wọn àṣeyọrí rẹ̀ nígbàtí ọ̀rọ̀ election tí ń ṣe bálabàlá nígbàtí a ń pé Àtàírù Jìgáwá tó jẹ́ chairman INEC yàtọ̀ bá nǹkan bí ọba nǹkan ìlà ń jàǹfà ilẹ̀ dẹni ní orí ọ̀rọ̀ ìṣúná owó nígbàtí a ń gbé fọ́mà ẹmà Kánò wá Sanusi gẹ́gẹ́ bí olórí Central Bank àná àmà ìyàtọ̀ tó bá ìṣúná owó wa lórílẹ̀-èdè wa bẹ́ẹ̀ náà ni ẹjẹ́ gbáṣe custom gbákan ẹ máa wo mọ́ fún yín lápòjúwe àwọn tí a jẹ́ mùsùlùmí tó yẹ pé wọ́n fún wọn láwọn ipò tí a ṣàṣeyọrí ń bẹ̀ bẹ́ẹ̀ náà wà ní Professor wa Olóyèdé ẹwù tó bá JAMB ẹwù tó sọ́dà tẹ́lẹ̀ ìjọba ní máa náwó lórí JAMB ní ìsìn tó ń pawó fún ìjọba ní ẹwà wò wọ́n ní mistake ṣẹlẹ̀ kò wáwọ́wà wí dáradára tó gbé ọkọ̀ ẹ̀kọ́ Islam inú àwọn yàtà kàlọ́ yìí Ọlọ́run sọ pé walladhina idha fa'alu fahisha suratu Al-Imran ayah 135 Ọlọ́run láwọn èèyàn tán bá sàṣì tán bá ṣe tí ọ̀dá aw zalamu anfusahum tàbí ẹsàbùsára ara wọn dhakarullaha wọn rántí Ọlọ́run wastaghfaru wọn wọ́lọ̀ láforíjì lùzùnúbìn tàbí jẹ́ mistake wọn wọ́lọ̀ láforíjì wa man yaghfiru dhunuba illa Allah tó kò sẹ́ tó lè foríjì ní jọlọ́wọ́ bá lọ wa lam yusirru ala ma fa'alu wa hum ya'lamun mùsùlùmí gidi kò ní sàṣẹ̀ṣẹ̀ kọwà takú ó apologize in public a sàṣẹ̀ṣẹ̀ o rú ẹ̀mẹ́lò lẹ rírí ìgbàtí tí wọ́n tún give apology ìdúrè pẹ̀lú omi lójú ni láàfí mọ̀ pé nǹkan yìí èyàn tó ń sọ̀rọ̀ tó ń lami lójú tí nújú tàgbàgbà professor kò wá wìjáre wọ́n ní àwọn apologize lọ́dọ̀ ọmọ Nàìjíríà àgán tí èyàn kù jẹ́ káàtó lẹ́yìn náà wá rẹ̀ àwọn ó sì ètò báwọn yóò ṣe tún àwọn ìdánwò yẹ́ sí àwọn ó sì gbóòsì tó sí irú àwọn example dáadáa táàmfẹ́ ni tí wọ́n bá pọ̀ nínú ìlú ọ̀dá tí wọ́n bá pọ̀ nínú ìlú ọ̀dá ní tó fi ṣe pàtàkì fáwọ́ta bá jẹ́ mùsùlùmí tí a lálàáfíà ká má fi ọ̀rọ̀ òṣèlú ṣeré ó ní táwọn náà lè dì ń bẹ̀ tá a bá rí bó ń ṣe wà ní
jáàpù yẹn bá tún dé tó pé finance ni àrírú ẹ̀ defense ni àrírú ẹ̀ gbogbo oríṣìí àwọn area of socialization táà máa fi yẹn títù fi dá tó pé bí rọ bàbá ìṣẹ́rí ní gbogbo wọn bá rí báyìí kọ́ ní orí gbogbo àwọn mínísítà yìí wọ́n lálàáfíà àwọn gọ́fìnà yìí wọ́n lálàáfíà àwọn kọmíṣánà yìí wọ́n lálàáfíà àti house of rep house of senate ìlú wa ó dájú báyìí lọ láfi ní ìdí àwọn èèyàn gidi nípò yẹ̀sùpá àwọn parùparù rẹ̀ pàwọn ọmọ̀tí ọmọ amúgbó àwọn kírímọ̀nà ládùúgbò tó pàwọn ní àwọn wá ń jẹ gàbálẹ̀ alórí ẹni ẹ̀sọ́ lórí alórí bóò lè sọfẹ́tọ̀ ń pẹ̀ pé àwọn èèyàn burúkú tí wọ́n mọ́ Ọlọ́run kò lẹ́sìn kò níkan káwọn kó jẹ ní ipò tí bàbá yẹn wà Professor Olóyèdé àwọn ká kó jẹ ń bẹ̀ ní gbogbo yínà lẹ́mọ̀ òun tó wá ń pa ókùn jọba ní tó expose gbogbo ókùdẹ́ káàtọ̀ àwọn èèyàn tó dá bí ọlọ́ọ̀bá kọlọ̀ bàbá ní pẹ̀lú bàbá Professor náà àti gbogbo wọn bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà jọba kọlọ̀ jẹ́rù wọn wá pọ̀ náà jọba àwọn abẹ́ ọlọ́ọ̀bá fún ìlú wa ìnáà láti òdèdélẹ̀ Ọlọ́run kó wà pẹ̀lú wa ìjọba àpapọ̀ pẹ̀lúwà pẹ̀lú wọn ìjọba state ìjọba àbílẹ̀ ìjọba nìkọ̀ọ̀kan ọgbà àwọn afá wa pẹ̀lúwà pẹ̀lú àwọn afá lé kí ó gba àwọn afá àjọ ẹgbẹ́ ọkùnrin ẹgbẹ́ ọmọdé ẹgbẹ́ ọgbẹ̀dọ̀ mọ́sá ìdọ́tẹ̀ nìkọ̀ọ̀kan wa àtọ́ gbogbo àgbáyé ọmọ ẹ̀dẹ́yàn bá ní bútútù sí agaga ilẹ̀ filasin lọ́nà bá ní tó àwọn ọmọ ìyá wa wọ́n sábà ní àwọn lọ́nà bá ní wà pẹ̀lú wọn ìrọ̀lọ́n ọba láàánú ọba láàbù ọba àlàáfíà bá ní jogún àlàáfíà síbẹ̀ bá ní ràn wọ́n lọ́wọ́ ebi ń pa wọ́n bá ní sóúnjẹ fún wọn wọ́n rí aṣọwọ̀ bá ní sọ́tọ̀ fún wọn wọ́n rí légbé bá ní dáàbò rẹ̀ bò wọn bá ní wà pẹ̀lú wọn Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.